ló tó fẹ́ràn Jésù kí ló dé nínú ń bí ọ ní kì í ṣe Jésù nínú ń bí wá sí ìwọ ọmọkùnrin gan la bínú sí ẹ ń bá ti bínú sí yóò ti bínú sí Jésù ní pé ẹni bá fẹ́ yín ó fẹ́ mi ẹni bá kórìíra yín ó kórìíra mi Olúwa ló rán mi níṣẹ́ tí mò ń ṣe yìí tó o bá kórìíra mi ìsọmọ Ọlọ́run bí ẹni ọ̀tá Jésù ni ó sì gbọ́dọ̀ yí padà tó o bá bẹ́ẹ̀ kó ibùkún ayérayé ni. Ọlọ́run bàbá wa tí ń bẹ nínú àwọn ọ̀run ayérayé àdúpẹ́ fún o tí ń rán ọ̀rọ̀ rẹ ní sísẹ̀ntẹ̀lé tó sì ń ṣí wa níyè tó sì ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣí láwẹ́láwẹ́ fún wa nínú ìwé mímọ́ ayérayé fi agbára òǹfà rẹ mú kí àwọn èèyàn rẹ kó máa gbọ́ kí wọ́n sì máa gba ọ̀rọ̀ yìí fi agbára rẹ sọ ẹlẹ́ṣẹ̀ di ààyè Olúwa kò kíyèsí ọ̀rọ̀ tó sọ pé àkókò náà dé tí àwọn òkú wọn gbóhùn ọmọ Ọlọ́run ó sì yè jẹ́ kí àwọn òkú kó di alààyè nípa gbígbọ́rọ̀ rẹ̀ adúpẹ́ torí pé o ti gbọ́ Jésù Kristi Olúwa wa àmín. Ní òní mo fẹ́ fi hàn yín àwọn ẹ̀rí tí Kristi fúnra rẹ̀ jẹ́ nípa pé ó jẹ́ ẹni tí bàbá yà sọ́tọ̀ yẹn ni ẹni tí bàbá yà sí mímọ́ tí bàbá sì rán níṣẹ́ ẹ̀rí Kristi mo sì parí ẹ̀ sí kí ni àwọn ẹ̀kọ́ tí àwa kọ́ lórí ọ̀rọ̀ ògo Kristi bí ẹni tí a yà sọ́tọ̀ tí a sì rán níṣẹ́ ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé ìhìnrere Máàkù orí 12 bẹ́ẹ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀rí yẹn a máa gbọ́ ọ̀rọ̀ tí Jésù fún ara ẹ̀ fẹ́ inú ara ẹ̀ sọ ní ìhìnrere Máàkù orí 12 ní ẹsẹ̀ 6 ó ní ṣùgbọ́n ó kù ọmọ rẹ̀ kan tí ó ní tí í ṣe àyànfẹ́ rẹ̀ ó sì rán sí wọn pẹ̀lú níkẹyìn ó wí pé wọn ó ṣe ojúsàájú fún ọmọ mi nígbà Jésù ń pa òwe àwọn olùṣọ́gbà àwọn alágbàṣe ẹni bí tí bàbá rán sínú ọgbà àjàrà ẹ̀ ó rán àwọn oríṣiríṣi oníṣẹ́ Jésù fún ó fi yé àwọn Júù yìí náà ni o pé àwọn bàbá wọn ẹ̀sìn máa sọ̀yàn dápàyàn ni kò sí inú ẹ̀sìn wọn tí pààyàn táwọn ẹlẹ́sìn bá fẹ́ tanra wọn jẹ́ wọ́n pẹ̀sìn wọn lẹ́sìn àlàáfíà kò sẹ́sìn àlàáfíà bẹ́ẹ̀ ni àwọn Júù yìí wọ́n ti pa àwọn oníṣẹ́ Ọlọ́run rẹpẹtẹ Olúwa wa tún sọ pé ẹ jẹ́ á rán ọmọ mi bóyá àyànfẹ́ ọmọ rẹ̀ lọ́wọ́ arán sí wọn pé bóyá wọn ó sojú ṣáájú irọ́ náà wọ́n pa ni o ẹ jẹ́ á wá lọ sínú ìhìnrere Jòhánù orí 3 ẹsẹ̀ 16 Jòhánù orí 3 ẹsẹ̀ 16 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nítorí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni Ọlọ́run ló fi Kristi fún wa a yà á sọ́tọ̀ láti jẹ́ ẹ̀bùn ọ̀fẹ́ fún wa kó lè kú láti kó ẹ̀ṣẹ̀ wa lọ ni torí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ Jésù fúnra rẹ̀ ló ń sọ̀rọ̀ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni kékeré ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun nínú ìwé ìhìnrere Jòhánù yẹn kan náà ẹ já lọ orí 6 ẹsẹ̀ 38 Jòhánù kan náà ní orí 6 ẹsẹ̀ 38 má gbàgbé ẹ̀rí Kristi fúnra ara ẹ̀ pé ẹni tí bàbá rán tí bàbá yà sí mímọ́ ni òun ìhìnrere Jòhánù orí 6 ní ẹsẹ̀ 38 nítorí èmi sọ̀kalẹ̀ látọ̀run wá kì í ṣe láti máa ṣe ìfẹ́ tèmi tìkálára mi bí kò ṣe ìfẹ́ ẹni tó rán mi Jésù tún sọ fún wa báyìí pé kì í ṣe pé bàbá yà òun sọ́tọ̀ nìkan ni bàbá ló rán òun gbogbo ọjọ́ àtìpó Jésù Kristi nínú ayé yìí ìfẹ́ Ọlọ́run nìkan ló ṣe
bẹ́ẹ̀ ni, nítorí pé ẹni tí a rán ni. Nínú ìwé ìhìnrere yìí kan náà, ìhìnrere Jòhánù yìí náà, ẹ jẹ́ á wo orí 7 rẹ̀, ká wo ẹsẹ̀ 29 sí ẹsẹ̀ 30. Orí 7 ìwé ìhìnrere yìí, ká wá wo ẹsẹ̀ 29, Jòhánù orí 7 ẹsẹ̀ 28 ẹsẹ̀ 29. Nígbà náà ni Jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé, ẹ̀yin mọ̀ mí, ẹ sì mọ bí tí mo ti wá. Èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n olóòótọ́ lé ẹni tó rán mi, ẹni tí ẹ̀yin kò mọ̀. Ọ̀gá o, kí lọ́gá ń bí? Àwọn yìí ń ṣẹ̀sìn, wọ́n lọ́lọ́run làwọn ń sìn. Tẹ́ ẹ bá ti rẹ́ni tó múra kankan nú ẹ̀sìn tó lóun fẹ́ pa ẹ́ torí pé ò sin lọ́run, tó lóun fẹ́ pa ẹ́ torí pé ó jalè, tó lóun fẹ́ pa ẹ́ torí pé ò sísọ, ẹni ẹ̀ òun àtọlọ́run wọn ọ̀tán ọ̀dọ́ lọ́run mọ́. Gbọ́, ó ní ẹ̀yin mọ̀ mí, ẹ sì mọ bí tí mo ti wá. Èmi kò sì wá fún ara mi, yẹn ni pé wọ́n rán mi ni, ṣùgbọ́n olóòótọ́ lẹni tó rán mi, ẹni tẹ́yin ò mọ̀. Gbogbo ẹlẹ́sìn ni ọmọ Ọlọ́run. Ẹ wò mí, wọ́n yìí kàwé mọ Ọlọ́run. Wọ́n yìí kàwé mọ Ọlọ́run. Kó nílùú yìí, kó tún lọ lú míì, kó wá lóun kọ́ ẹ̀kọ́, ọ̀fẹ́ mọ Ọlọ́run, ọwọ́ mọ Ọlọ́run. O lè ní ìmọ̀ dìkù, kó rí tiẹ̀ gan di dìkù. Látàrí ọ̀rọ̀ ẹ̀sìn, àlọ́ ò lè mọ Ọlọ́run. Ó lẹ́ni ilẹ̀ ẹ̀ mọ̀, ṣùgbọ́n èmi mọ̀. Nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá, òun ló sì rán mi. Jésù ń jẹ́ kó yé wa pé Ọlọ́run ló ya òun sọ́tọ̀ o, Ọlọ́run ló rán òun o, òun ò rán ara òun wá o. Yá wá parí ẹ̀rí yẹn sí ìwé ìhìnrere Jòhánù orí 8 ní ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 42. Ìwé ìhìnrere Jòhánù orí 8 ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 42. Ẹsẹ̀ 23 àti ẹsẹ̀ 42. Jòhánù orí 8. Ó ló sì wí fún wọn pé, ẹ̀yin ti ìsàlẹ̀ wá, èmi ti òkè wá. Ẹ̀yin jẹ́ tayé, èmi kì í ṣe tayé yìí. Àwọn èèyàn ayé, àwọn ẹlẹ́sìn yẹn ló ń bá sọ̀rọ̀ gbogbo yìí, ìyẹn sì jó títọ́ nípa gbogbo wa. Nínú ayé ló ti wá, ìtumọ̀ ẹ̀ ni pé bàbá rẹ gbogbo wa láti inú bàbá àti ìyá wa wá o. Jésù ní tèmi ò rí bíi tiyín o. Bàbá ayé kankan ló bí èmi o. Ọ̀run mo ti sọ̀kalẹ̀ wá sínú Màríà o. Tọ̀run lèmi o, ẹ̀yin ń tayé o. Yá wa lọ ẹsẹ̀ 42, wá gbọ́ ní ẹsẹ̀ 42 yẹn. Ọba ògo wípé Jésù fún wọn pé ìbá ṣe pé Ọlọ́run ni bàbá yín, ẹ̀yin ìbá fẹ́ràn mi nítorí tí èmi ti ọ̀dọ̀ Ọlọ́run jáde, mo sì wá. Bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n òun ló rán mi. Jésù ti là díẹ̀ báyìí o pé ọdún ẹ̀ mo ti bẹ̀rẹ̀ lórí ògo Kristi bí ẹni tí a yà sọ́tọ̀, tí bàbá sì rán níṣẹ́. Ní ìhìnrere Jòhánù orí 10 ẹsẹ̀ 36 mo ti bẹ̀rẹ̀ fífi ọ̀rọ̀ yìí hàn yín o. Fọ́nrán tí mò ń ṣe yìí báyìí, ẹlẹ́ẹ̀karùn-ún rẹ̀ rèé o, lórí ògo Kristi bí ẹni tí bàbá yà sọ́tọ̀ tó sì rán níṣẹ́. Àwọn Júù ní Ọlọ́run bàbá wọn, ẹ má purọ́ mọ́ Ọlọ́run bá jẹ́ bàbá tí Ọlọ́run náà ni bàbá Ọlọ́run tó bá jẹ́ pé Ọlọ́run bàbá yín. Àtẹ̀yìn tẹ́ wà ń ṣọ́ọ̀ṣì náà tẹ́ máa ní pé Ọlọ́run bàbá yín, Ọlọ́run wa lè jẹ́ bàbá rẹ̀, kán máa sọ̀rọ̀ Ọlọ́run kínú máa bí ẹ̀. Ọlọ́run wa lè jẹ́ bàbá rẹ̀, kọ́ fẹ́ sọ lé bàbá rẹ̀ dáwóró. Ìbáṣepọ̀ Ọlọ́run bàbá yín, ẹ̀yin ìbá fẹ́ràn mi, kí ló tó fẹ́ràn Jésù? Kí ló dé nínú ń bí ọ? Òní kì í ṣe Jésù nínú ń bí wa sí. Ìwọ ọmọkùnrin gan la ń bínú sí. Ẹ ń bá ti bínú sí mi, ó ti bínú sí Jésù. Ẹni bá gba ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ó gba ọ̀rọ̀ tí Jésù sọ. Jésù ní pé ẹni bá fẹ́ yín, ó fẹ́ mi. Ẹni bá kórìíra yín, ó kórìíra mi. Olúwa ló rán mi níṣẹ́ tí mò ń ṣe yìí. Ó lè kórìíra mi. Tó o bá kórìíra mi, ìsọmọ Ọlọ́run. Yẹn ọ̀tá Jésù ni ọ.
ó sì gbọ́dọ̀ yí padà tó ló gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú tó bá bẹ́ẹ̀ kú orí burúkú ayérayé ni. Kí wá ní ẹ̀kọ́ fún àwa tá à ń gbọ́ yìí tí a sì ń kàwé? Àkọ́kọ́ ni wípé Kristi yìí ni ẹ̀bùn tó ga jù, ẹ̀bùn fi Ọlọ́run tó ga jù sí àwa ènìyàn. Torí kíni? Ó fẹ́ràn wa. Ẹni bá fẹ́ràn ẹ kò sí tó tóbi lọ́wọ́ ẹ̀ tí ò ní fún ẹ. Ọlọ́run fẹ́ràn àwa ènìyàn. Jésù ló fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́. Ó fẹ́ràn aya tó bẹ́ẹ̀ gẹ́. Kò fún láyé torí ayé tá a wà náà yóò parun. Kò fún lọ́run, ọ̀run tó lọ́run wà yìí wọ́n dáná sun. Ó wá fún ayé ní ọmọ kan ṣoṣo tó bí. Ìkejì, ìyàsímímọ́ ọmọ nípasẹ̀ bàbá. In tó túmọ̀ sí ni pé a ti ya Kristi sọ́tọ̀ fún iṣẹ́ ńlá, iṣẹ́ ìràpadà ọkàn wa. In tí wọ́n rán Jésù wá ṣe láyé ni láti wá kú fẹ́ṣẹ̀ wa. Ìrere Jòhánù orí 17 ẹsẹ̀ 19 jẹ́ ká kà á. Orí 17 ẹsẹ̀ 19 gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èmi sì ya ara mi sí mímọ́ nítorí wọn, ká lè sọ àwọn tìkára wọn pẹ̀lú di mímọ́ nínú òtítọ́. Ọlọ́run ya Jésù sí mímọ́, òun náà ya ara ẹ̀ sí mímọ́ kó lè bá a kú fún wa, káwa náà lè ti pàṣẹ rẹ̀ ká lè di mímọ́. Jésù yìí fúnra ara ẹ̀ ló fínúfíndọ̀. Ìrere Jòhánù orí 10 ẹsẹ̀ 17 sí ẹsẹ̀ 18 ó ní ẹnikẹ́ni ò gbẹ̀mí mi lọ́wọ́ mi o, ó lé mi mọ́lẹ̀ mi o, fúnra ara mi mo fẹ̀mí mi lélẹ̀ o. Ìwé Fílípì orí 2 ẹsẹ̀ 8 ó ní Jésù Kristi tẹríba fún Ọlọ́run bí ẹni tí bàbá rán, ó sì tẹríba títí dé ojú ikú igi àgbélébù. Bó ti jẹ́ Ọlọ́run nì kò kà sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba. Ó sọ fún apọ́lọ́run lòun. Bẹ́ẹ̀ ni síbẹ̀ náà ó tẹríba fún ìfẹ́ ẹnu bàbá. Ẹ̀kọ́ kejì tí mo fẹ́ kẹrin bẹ̀ ni. Ẹ̀kọ́ kẹta fún wa ni wípé ǹjẹ́ wá mọ̀ pé Jésù wá tọ̀ àwọn èèyàn rẹ̀ wá, àwọn èèyàn rẹ̀ ò gbà. Jésù wá di àjèjì sí àwọn èèyàn tiẹ̀ gangan. Àwọn èèyàn tiẹ̀ làwọn èèyàn Júù. Ní ìrere Jòhánù yẹn náà ní orí 1 jẹ́ n ka ẹsẹ̀ 10 sí orí 1 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 11. Òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ la sì dá ayé, ayé ò sì mọ̀. So ó ti rí ọ sí ọ rí, ó ṣeéṣe kí ọgbàlíkọ ọmọ mọ nílé, àwọn ẹjẹǹtì ò ní jẹ́ kọ ọmọ bó bá jẹ́ pé oníjẹǹtì ló ń bá ṣe. Àwọn kan náà ti fira wọn ṣe ẹjẹǹtì láyé yìí. Ara àwọn ẹjẹǹtì àwọn alálẹ̀ ẹlẹ̀. Ọlọ́run kọ́ ló fi wọ́n ṣe ẹjẹǹtì o, wọ́n sọ̀rọ̀ àwọn di alálẹ̀ ẹlẹ̀ ni o. Àwọn ẹ̀mí wíníwíní tó wà lórí ilẹ̀, àwọn ẹ̀mí wíníwíní tó wà lójú ọ̀run, àtàwọn ẹ̀mí burúkú tí ń bẹ lójú ọ̀run, wọ́n ti fara hàn àti onírúurú ìhàn òdì wọ́n fi ra àwọn èèyàn. Àwọn wá do lórí ẹ̀sìn níwájú àwọn èèyàn tí wọ́n lè wá ń gbọ́. Ó ní ó tọ̀ àwọn tiẹ̀ wá. Àwọn ará tirẹ̀ kò sì gbà. Bó wá fẹ́, bó bá wá kọ̀, yóò dáa kó ronúkúwàdà, torí pé àṣẹ kan wà tí Ọlọ́run ti fi lélẹ̀ tí ò sì lè yí padà. Ọlọ́run ti fi Jésù jọba, ó ti fi so ní ìdájọ́. Ọjọ́ kan ń bọ̀ ẹni tá a fi adé ẹ̀gàn dé lórí yóò jókòó bí ọba gbogbo ayé. Gbogbo àwọn adé wẹ́wẹ́wẹ́ yóò tẹríba fún, gbogbo àwọn orí adé yóò tẹríba fún. Sẹ́rí ẹni bá gbọ́n inú ẹ̀yin tẹ́ gbọ́ mi, tẹ́ ẹ̀ tí ì mọ̀ Jésù, tẹ́ ẹ̀ tí ì gba Jésù ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, tẹ́ ẹ̀ gbà ní Ọlọ́run, tẹ́ ẹ̀ gbà ní Olúwa, tẹ́ ẹ̀ gbà ní onídàájọ́, tẹ́ ẹ̀ gbà ní ọba, tẹ́ ẹ̀ gbà ní àlùfáà Ọlọ́run. Ẹni bá gbọ́n nu yín kó fẹ́nu kó lẹ́nu o, yẹn ni yí padà o, sanpásánsẹ̀ fún o, sanpásánsẹ̀ fún o, sanpásánsẹ̀ fún àwa tá a ti gbàgbọ́. Ẹjẹ́ àfẹ́wé agbẹ́jẹ́ mọ́wọ́ kí Jésù jólúwa lórí ayé wa ni o, ó ní a máa tẹ̀lé o. Ẹjẹ́ àgbàdua ọba yìí fi òye yé àwọn èèyàn rẹ̀.
àwọn tó sì jẹ́ aláìgbàgbọ́ títí di bí mo ti ń sọ yìí, fún wọn ní omi làákàyè ẹ̀mí rẹ mu kí wọ́n lè yí padà kúrò ìsìnwín àti ìsìwèrè wọn. Ayérayé, àwọn tó gbà ọ́ gbọ́ tó tún jẹ́ wípé títí dè sí iná òye ìwé mímọ́ òye wọn, mú ìbòjúkò lé ọkàn wọn. Jẹ́ kí gbogbo wa pátápátá kásánpásánṣẹ̀ fún ìwọ Olúwa tí ó jẹ́ onídàájọ́ gbogbo wa ní ọjọ́ kan. Kó má jẹ́ pé ní ọjọ́ tá a farahàn níwájú rẹ, a farahàn bí ọ̀tá, ṣùgbọ́n ká farahàn bí àyànfẹ́ ọmọ sí ọ àti arákùnrin tí wọ́n ó fi ẹ̀rín àtọ̀yàyà àti ògo déládé. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.